ẹ̀yin mùsùlùmí aláìmọ̀kan wọ́n ní mú bàbá Àjàní Bello pé wọ́n ní kúre bàbá ẹ̀ ní kúre lẹ́ẹ̀kan sí Àjàní Bello. tọ́ ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ ti dójú ẹ̀ báyìí o kí ni ìdí tí ẹ fi rò wípé arákùnrin yìí ó fi ń sọ wípé bàbá Àjàní wọn ò ní kúre o tí ó fi ń sọ pẹ̀lú confidence wípé bàbá yìí pé wọn ní kúre. Arákùnrin ni èèyàn àkọ́kọ́ tí ó kàn ń sọ nǹkan tí ò dáa nípa bàbá Àjàní. Kí ni ẹ rò pé ó yẹ kó ṣẹlẹ̀ sí arákùnrin yìí? Mo rí fídíò yìí lórí ní online ni ìdí náà ni mo fi mú wá fún yín wípé kí a lè fọ̀rọ̀ jómitoro ọ̀rọ̀ lórí rẹ̀. A ṣe máa play fún fídíò náà fún yín nísìnyí. ẹ ní kúre níbi tẹwà yẹn ẹ ní sùn re gan sef gan ìgbà tẹ dá ogbó ẹrú tán àbí àwọn mùsùlùmù yìí gan orí wọn burú o ẹ̀yin mùsùlùmù yẹn lọ́pọlọ kò ṣe gbóyin náà ẹ ní pé bàbá 74 virgin dúró de bàbá lọ́run òtútù mú ẹni 74 virgin dúró de bàbá lọ́run ń pé nítorí pọ́ kú lọ́jọ́ Friday jọ bàbá 84 years ṣó fẹ́ lọ dóbò lọ́run ni ẹ ló wà nínú Kùránì bẹ́ẹ̀ ń pé 74 virgin ni bàbá máa dó tó bá ti dọ́run ní sùúrù ta ló fẹ́ lè jẹ mufuti náà mufuti àwọn agbèrò mufuti àwọn ọlọ́tẹ̀ mufuti Ìlọrin kò ní yẹ ẹ̀yin sà ọba Ìlọrin ẹ̀mí Ìlọrin lọ́pọ̀lọ́ ẹ̀ lè bá àwọn ọmọ yín sọ̀rọ̀ kọ́ yé sórí burúkú akadipu yẹn ń ṣe wèrè Malam Yusuf náà lakadipu Malam Adépọnú Ustaz Ajagunwa Saheed Shittu Alagusi wọn pọ̀ bẹ́ẹ̀ o tí gbogbo wọn ń ṣorí burúkú lórí social media bá wọn sọ̀rọ̀ kọ́ yé bú kristẹni kọ́ yé bú àwọn kọfẹ́ ní bọ̀dẹ̀ lakúndùnúkún wàlíyẹ̀dín ṣe preach yẹn ẹ wá bẹ̀rẹ̀ sí ẹ wá ń kẹnu sínú DM mi bàbá yín tó ṣòfò kú tó ṣọ́kú wọn ò ní kúre wọn ò ní kúre bàbá tẹ bá tún ayé wá bóyá kẹtùn yàn ìtẹ̀yàn yìí ayé òfò ni ẹ̀yin tẹ̀dẹ̀ kù lẹ́yìn náà ẹ rorí yín wò ẹ ṣe dáwà gidi ẹ sọ̀rọ̀ Ọlọ́run because tí ìwé ò bá máa rorí fún yín ni ẹ lè sọ pé 74 virgin dúró de bàbá lọ́run ẹ̀yin wèrè èèyàn yín kẹrán má jẹ́ ilé Islam yìí Islam ti bà Nàìjíríà jẹ́ Muslim ẹ bà Nàìjíríà jẹ́ ẹ wá sọ pé kinní kan bóun yìí kan lọ fẹjọ́ mi sùn ọ ní ọ̀fífẹ́ bóyá ọ ní ọ̀fífẹ́ ló ra fóònù fún mi ni ẹ sọ bóun yìí kan lọ fẹjọ́ mi sùn Queen Elizabeth tó ti kú lọ́run ẹ ti ya wèrè ogun máa pa yín ni. Happy Sunday, guys. I'm not here for violence, but let's speak the truth. And the truth shall set us free. Baba Mufuti Ìlọrin, orí ẹ̀ ò pé. Àjàní Bello, ní kúre lẹ́ẹ̀kan sí. Ẹ ṣe worst yín ẹ̀yin Islam. Ẹ ṣe worst yín.